Ilé-ẹjọ́ kankan kò lè dá ètò ìbúra sípò Tinubu dúró, ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Ní báyìí, àwọn aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ ọ́ di mímọ̀ pé kò sóhun náà tó lè dí àwọn lọ́wọ́ láti má ṣe ìbúra fún ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀-èdè yìí nínú ìbò tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023 yìí bí àkókò ọ̀hún bá ti tó gan-an. Wọ́n ní kódà ilé-ẹjọ́ pàápàá kò lè pàṣẹ rẹ̀ pé kí ètò ìbúra sípò ààrẹ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu má wáyé. Ẹni tó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní akọ̀wé àgbà fún ìjọba orílẹ̀-èdè yìí Boss Mustapha lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lórí ìpinnu àwọn aláṣẹ ìjọba àpapọ̀ lórí báwọn kan ṣe gbé Tinubu lọ sí kóòtù tí wọ́n sì ń rọ àwọn adájọ́ gbogbo pé kí wọ́n dá ètò ìbúra sípò ààrẹ náà dúró títí di àkókò tí ilé-ẹjọ́ yóò fi sọ ẹni tó wọlé sípò ọ̀hún. Boss Mustapha tó tún jẹ́ alága ìgbìmọ̀ tí wọ́n yàn láti rí i dájú pé agbára pààrọ̀ ọwọ́ fún ìjọba tuntun tó ń bọ̀ lọ́nà yìí sọ pé kò sóhun náà tó lè di ọjọ́ tí ètò ìbúra sípò náà máa wáyé lọ́wọ́ nítorí pé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ rárá táwọn kan máa pẹjọ́ ẹjọ́ kò tẹ́mi lọ́rùn fún bí wọ́n ṣe kéde pé ààrẹ kan ló wọlé lórílẹ̀‐èdè yìí. Ó ní ohun táwọn kan kò mọ̀ rárá ni pé kò sóhun náà tó máa dá ètò ìbúra sípò fún Tinubu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn àti igbákejì rẹ̀ Shettima dúró. Àwọn kan náà gbé ààrẹ Shehu Shagari lọ sí kóòtù pé òun kọ́ ló wọlé nígbà yẹn, ẹjọ́ wà ní kóòtù, bẹ́ẹ̀ ni wọ́n ṣèbúra fún Shagari nígbà náà. Bákan náà ló tún rí nígbà ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́, àwọn kan tí èsì ìbò tó gbé e wọlé kò tẹ́ lọ́rùn gbé ẹjọ́ wọn lọ sí kóòtù, ṣùgbọ́n ṣé làwọn aláṣẹ ìjọba àkókò náà ṣètò ìbúra fún un tó sì di ààrẹ nígbà náà lọ́hùn-ún. Ààrẹ Jonathan nìkan ṣoṣo ni kò gbé Buhari lọ sí kóòtù nígbà tiẹ̀. Fún ìdí èyí kò sóhun náà rárá lábẹ́ òfin ilẹ̀ wa tó máa dí wa lọ́wọ́ pé ká má ṣètò ìbúra fún Tinubu àti igbákejì rẹ̀ bí àkókò bá tó. Boss Mustapha ní ìwé òfin ilẹ̀ wa tọdún 1999 fààyè gbà tó sì tún sọ bí wọn yóò ṣe ṣohun gbogbo bí àkókò bá tó fóun. Níparí ọ̀rọ̀ rẹ̀, akọ̀wé náà sọ pé àìmọye àwọn olórí orílẹ̀-èdè gbogbo lágbàáyé àti nílẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fìfẹ́ hàn láti wà níbi ètò ìbúra fún Tinubu èyí tí yóò wáyé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí nílùú Àbújá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.